má ti ìwọ sókè. Jẹ́ fún wa ní ìwúlò ìgbálẹ̀ tí Yorùbá ń pè ní òṣùṣù ọwọ̀. Ọ̀nà tá a lè gbà lò láti fi lé ọkọ ọ̀run, ẹ̀mí òkùnkùn, ẹ̀mí àìrí, ẹ̀mí àlùjọ̀nnú kúrò lára ọmọnìyàn. Àkọ́kọ́ nìyẹn. Ọ̀nà tá a lè gbà lò ìgbálẹ̀ tá a mọ̀ sí òṣùṣù ọwọ̀ láti fi lé ẹ̀mí àìrí kúrò nínú ilé tàbí ṣọ́ọ̀bù. Gbogbo ọjọ́ tó ń gbọ́ fídíò mi yìí, mo fẹ́ kó farabalẹ̀ kó gbọ́ àwọn àlàyé yìí kó dẹ̀ kẹ́kọ̀ọ́. Ẹlòmíì tó kó bá láyé nàláì gbogbo nǹkan. Ìmọ̀ wà nínú ayé, ẹ̀kọ́ wà nínú ayé. Ibi tó o bá rìn mọ́, tó o bá rí mọ́ ni kó o mọ̀ mọ́. Àwọn tó jẹ́ onímọ̀, àwọn nǹkan míì wà tálẹ́mọ́ wò tó lè jẹ́ bí èèmọ̀ lára nǹkan oríṣiríṣi. Lápèjúwe nísìnyí, ẹ rí i pé àwọn àṣẹ wà lára aṣọ lásán, ó ní àṣẹ tiẹ̀. Bí a bá rédíò tó ká kalẹ̀ níjọ́hun, àwọn ìyá wa níjọ́hun, tí wọ́n bá mú òṣùká tó yé ju ọká tó ká kalẹ̀, tó bá mú òṣùká tí wọ́n ká tìlẹ́gbẹ̀ẹ́, tí wọ́n fi lọ tí wọ́n fi bọ̀, ètò yẹn ò ní kó ibi tó wà, yóò dóde wọn ni. Àṣẹ àtìmọ̀ kan nìyẹn. Tó ti yé irú bẹ́ẹ̀ náà, ẹran tẹ́ wò yẹn, ẹran ewúrẹ́, ó ní bí wọ́n ti ṣe tó yẹ pé tó bá fi lè fi ẹ̀gbẹ́ rẹ̀ lélẹ̀ tó fi sùn lọ, tó bá fi àwọn kankan ṣọ́ tẹ́ fi lọ tẹ́ fi bọ̀, kódà tí ó fi péjọ 5 yóò yà kú síbẹ̀ ni, kò ní kú omi nǹkan yẹn. Kò síbi tí àṣẹ ò sí. Ọlọ́run dẹ̀ fi ìmọ̀ yìí ó fi yí àwọn kan ju àwọn kan lọ. Kí lẹ̀kọ́ tó fẹ́ lọ fún wa lára ìgbálẹ̀? Àkọ́kọ́ náà, ẹ rí i pé ìgbálẹ̀ gangan fúnra ẹ̀ tá a pè ní òṣùṣù ọwọ̀ yìí, wọ́n yọ látara igi ọ̀pẹ. Tó yẹ ṣé wọ́n á rí igi ọ̀pẹ yẹn, ìmọ̀ ewé tó yọ lára igi ọ̀pẹ yẹn, ibẹ̀ náà ti yọ ìgbálẹ̀. Tó ọ̀pẹ fúnra rẹ̀, ìmọ̀ ọ̀pẹ yẹn fúnra rẹ̀, odidi iṣẹ́ ni lọ́dọ̀ àwọn tí wọ́n nímọ̀ nípa bí wọ́n ti lò. Wà á rí pé níjọ́hun, àwọn ará jọ́hun tí wọ́n bá fẹ́ kí ẹ̀mí àìrí wọnú ilé kan àbí kí ẹ̀mí òkùnkùn wọnú ilé kan, wọ́n á mú ìmọ̀ ọ̀pẹ yẹn, wọ́n á fi há ẹnu ọ̀nà ilé, wọ́n máa ń ṣe dáadáa. Kódà ìgbà tó tún yá tímọ̀ tó sún síwájú, àwọn kan wọ́n á fi ṣe cross bí àgbélébùú báyìí, wọ́n á fi síwájú ìta ilé kí àwọn ẹ̀mí àìrí bad spirit kọ́ má bàa wọnú ilé yẹn. Ṣé wọ́n á rí ìgbálẹ̀ fúnra ara rẹ̀? Odidi ìmọ̀ tó tóbi ni. Wọ́n ní pé àwọn kan nínú àwọn onímọ̀ wọ́n wá débi pé tó bá ní ẹ̀mí òkùnkùn ń dààmú yàn, ẹgbẹ́ ń dààmú rẹ̀, ọkọ̀ ọ̀run ń dààmú rẹ̀, wọ́n á mú ẹnìyẹn lọ síbi odò àbí ká mú sí nínú, wọ́n máa kó ìgbálẹ̀ bù, wọ́n máa kó ìgbálẹ̀ bù, kò ní ìdí mẹ́jọ kó ìgbálẹ̀ bù. Ọ̀nà tó lè gbà fi yọ ẹ̀mí ọkọ̀ ọ̀run àti ẹ̀mí àìrí yẹn fúnra rẹ̀ ó wà tí ò ní ìdíkan kò wù ẹ́. Báwo la ti ṣe? Bá mi wá ìgbálẹ̀ tuntun. Tó bá ti wá ìgbálẹ̀ tuntun yẹn, wàá ti wá kalẹ̀ lé ní báyìí. Tó bá di àárọ̀ ọjọ́ kejì, wàá bu omi sínú bọ́kẹ̀tì tó máa kún. Bá mi rẹ ìgbálẹ̀ yẹn sínú omi yẹn. Tó yẹ méjì ni, ó ní rẹ́ fún 24 hours. Tó bá rí pé pósẹ́sì yẹn ti pọ̀ jù, tó o bá ti rẹ́ láti àárọ̀ yẹn, tó bá máa fi tó alẹ́, ó ti ṣe é lò. Tó o bá ti wọlé lálẹ́ tó rí pé o ti fẹ́ sùn, ìgbálẹ̀ tó rẹ sómi yẹn, yọ ìgbálẹ̀ yẹn jáde kúrò nínú omi. Kó ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà síbẹ̀ pé gbogbo tí ń jẹ́ ẹ̀mí àìrí, àṣẹ ni o. Sórí ìmọ̀ ó ju òògùn lọ nígbà míì. Gbogbo ẹ̀kọ́ lóògùn, àwọn ìmọ̀ kan wà tó já sí wípé Ọlọ́run fi mọ àwọn ọmọ ènìyàn. Tó dẹ̀ ṣiṣẹ́ tó lè confirm nínú ẹ̀rí tí mo sọ fún ẹ yìí. Tó o bá ti yọ ìgbálẹ̀ yẹn kúrò nínú omi tó rẹ́ látàárọ̀ àbí fún 24 hours lálẹ́ ọjọ́ kejì, tó o bá ti yọ sẹ́gbẹ̀ẹ́ kan, dàníyàn sómi yẹn méjì ni. Àwọn onímọ̀ kan wá mọ́ tọ́ iyọ̀ sí tó bá wù ẹ́, bóòtọ́ kẹ̀kẹ́ sí ó ṣiṣẹ́ ó dẹ̀ confirm. Tó ti yé dàníyàn sómi yẹn pé gbogbo ogun ẹ̀mí àìrí, ogun ọkọ̀ ọ̀run, aya ọ̀run, ẹ̀mí òkùnkùn, ẹ̀mí tó ń dààmú ẹ̀ tí òjò orójútu ayé ẹ, tó ń blọ́ọ̀kù ìrìn àjò ayé ẹ, bóyá bá ti fomi yìí wẹ̀ kó ka gbogbo ẹ̀kọ́ kó dẹ̀ sájáde kúrò lára ẹ. Bá ń fomi yẹn ṣọ́ra. Tó bá ti fi ṣọ́ra tọ́ni tó dáa jù mọ́ wọ̀bì kankan mọ́, wọlé kó lọ sùn lọ. Ṣiṣẹ́ yìí léraléra bí ẹ̀mẹ́ta, ẹ̀márùn-ún, ẹ̀mẹ́rin, ṣe léraléra bẹ́ẹ̀ kó o wò ògùn Ọlọ́run. Ogun ọkọ̀ tó ti pẹ́ lára ẹ̀ tí ò rọ̀ yẹn, tó bá gbìyànjú eléyìí, ó máa dohun ìgbàgbé nínú ayé ẹ̀. So nínú àwọn ìmọ̀, bí ẹ bá rí ìrìkúrì nísìnyí, eléyìí mo ti confirm ẹ̀ dáadáa tí ò ló ń tà. Tí ẹ bá rí ìrìkúrì, àbí ó rí òkú, àbí ó rí àwọn àjọ̀nú, àbí tó bá kọ́mọ̀ ti gbójú lóru báyìí, ó ti bẹ̀rẹ̀ sí ní rí ìrìkúrì. Ẹ mú ìgbálẹ̀ òṣùṣù ọwọ̀ tuntun, ẹ fi rọ ẹni yẹn lórí, ẹjọ́ fi rọrí sùn. Mi ò kí ń rọrùn sùn tí mọ́ ti ìdíjú báyìí, mo ti bẹ̀rẹ̀ sí ní lára kàlà, tí mọ́ ti ìdíjú báyìí, mo ti rí ìrìkúrì.
ẹ jẹ́ kẹ́ni ìyẹn pílò tó fẹ́ fi sùn báyìí ẹ mú òṣùṣù ọwọ́ ìgbálẹ̀ òdìdí kan ẹ fi sáré pílò rẹ̀ ẹ gbé pílò rẹ̀ ẹjọ́ fi sùn mọ́jú wá rí pé ó máa sùn falala tí ò ní rí àwọn ìkúri kankan eléyìí náà kọ̀ fa ọmọdé ṣú ọ̀gan. bákan náà nínú ilé tẹ́ẹ̀mí àìrí bá ń dààmú àwọn èèyàn nínú ilé tí ò jẹ́ gbárùn ilé tó ń dààmú yín gan àwọn kan sọ pé tó bá fìdí ìgbálẹ̀ kanlẹ̀ tó wá nínú ilé bá ẹ dá ewọ ní irọ́ ni wọ́n ti kọ́ tẹ̀ ẹ́ tó o bá rí ìdí ìgbálẹ̀ tó o bá fi ìdí ìgbálẹ̀ kanlẹ̀ nínú ilé tó bá rí ẹ̀mí àìrí àbẹ́ni burúkú nínú ilé mú ìgbálẹ̀ gbé lọ síbi kọ́nà ẹnu ọ̀nà ilé ẹ fi ìdí ìgbálẹ̀ báyìí fi lélẹ̀ kó gbé ní kọ́nà ilé báyìí gbogbo tí ń jẹ́ ìrìn ẹ̀mí àìrí ẹ̀mí òkùnkùn kò ní ríbi wọnú ilé ẹ̀ ó dájú púpọ̀ ọlọ́run ọba tó dájú jù lọ ọlọ́run kó ṣamọ̀nà wa lábẹ́ bẹ́ẹ̀ ìwé sàárà àtàdúrà wa rèé àwa tá a bá nílò rẹ̀ 3,000 naira ní pdf rẹ̀ 5,000 hard copy ọlọ́run kó gbàdúrà wa lábẹ́ bẹ́ẹ̀ náà àwọn tùràrí wa tá a fi ń lé ẹ̀mí àìrí náà á ní lóríṣiríṣi ọlọ́run kó gbàdúrà wọn tó fẹ́ lo ṣé ètò fẹ́ kó jẹ́ bá mi tẹ like kó o dẹ̀ ṣí ẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn kó lè jẹ́ àǹfààní tó o bá ti ṣe bẹ́ẹ̀ gbogbo tó o bá ti ṣe yóò rí bẹ́ẹ̀ fún ẹ ó dàbọ̀.